أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. آمين. Alhamdulillah, adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala. Bákan náà ni atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀, ìkẹ́ Ọlọ́run àti orí ajé ń jẹ́ tán rẹ̀ Ọlọ́run bá ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn tí a ń gbọ́ wa káàkiri, tí mo fi ń sọ pé ayyuhal mustami'in al-kiram fi kulli makani, as'ada Allahu ta'ala awqatakum. Gbogbo ọmọ ya nínú Islam àtẹ̀yin olólùfẹ́ Islam lọ́ra wa tẹ́ ń gbọ́ wa káàkiri gbogbo bí tí Ọlọ́run ti kàkọ́lẹ̀ pé ẹ ti ń rí wa báyìí, ìkẹ́ Ọlọ́run máa ṣe fẹ́yìn náà. Ọlọ́run jẹ́ máa fáyìn sí, Ọlọ́run jẹ́ máa fáyìn sí, Ọlọ́run jẹ́ máa dá, ẹ máa dùn rí o. Islam wà gbé yín insha Allahu ta'ala. Àdánwò tí ó bá wa tí a fi Islam lẹ̀, àbí wàhálà tí ó bá wa tá a sọ pé à ń ṣe Islam yìí náà tá a máa wá rìn lójú ọ̀nà tí ó tọ́, Ọlọ́run níjọ́ bẹ́ mi àti yín. Wala la ilaha illallah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹlákùn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ẹ máa bá mi share program yìí bí a bá ti ń join, torí n ta fẹ́ sọ ní ọ̀sán yìí ó wà very important. Bẹ́ẹ̀ bá ti ń rí wa báyìí, ẹ máa bá wa share rẹ̀, ẹ máa bá wa share rẹ̀, ẹ máa bá wa share rẹ̀, ẹ máa bá wa share rẹ̀. Ẹlákùn ọ̀rọ̀ náà ò ní pọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní nahnu ma'ashira al-anbiya umirina an nukhatiba an-nasa ala qadri uqulihim. Umirina an nukhatiba an-nasa ala qadri uqulihim. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nírọ̀lẹ́ yìí, ẹ rí pé táìtù rẹ̀ mo ní Jamiu Adegunwa àtàwọn Dedewure mẹ́mbà sí ẹ̀. Asiriyin ti tú o Gbogbo Igbeseyin lórí ọ̀rọ̀ captain. Èmi ò ní padà lórí tí ń wí. Àdánwò tí ó wà mú mi tí ń fi sẹ́rí pò ń bi tí mo wà yí kọ́ lọ́mọ jẹ́ ó bá mi láíláí. Ẹ rí pé ń sọ ń tán pè ní hurriya àbí freedom nínú ayé. Wallahi nǹkan tó wà very important ni. Ẹnìkan wá ní ma pàtàkì rẹ̀ láyé, wallahi tallahi, àfẹ́ni Ọlọ́run bá lọ gba bí mo gbà yí kọjá yóò hàn pàtàkì tí wọ́n ń pè ní freedom. Ẹ rí ibi tí wọ́n wá bá dé yìí, ẹ dákẹ́ wọ́n bá ń share program yìí torí Ọlọ́run. A padà wá sọ ọ́ di ọ̀rọ̀ kan èpè kan, ọ̀rọ̀ kan èpè kan. A padà wá ń gbọ́ nínú àwọn olólùfẹ́ wa, nínú àwọn tí wọ́n fẹ́ wa fún dáadáa, wọ́n wá ń sọ pé ìntókù tí wọ́n ń wí káàkiri nísìn ni pé wọ́n ní captain ó sì tún wà ní Iléṣà prison, wọ́n lọ́ta mi wà ní Iléṣà prison. Wọ́n ní táwọn Jamiu Adegunwa ń sọ fáwọn èèyàn káàkiri ń sinú pé wọ́n ti tún mi gbé o, mo ti wà lọ́wọ́, mo ti wà ní Iléṣà prison. Allahu akbar kabira. Èmi ò ní sọ̀rọ̀ púpọ̀ lérí mátà yìí, àmọ́ gbogbo ẹni ó bá tún ru ẹ̀wọ̀n rò mí pẹ̀lú ògùn Ọlọ́run yóò ṣẹ̀wọ̀n tọmọtọmọ. Ọ̀rọ̀ tá ń sọ yìí clear, ọ̀rọ̀ yìí yanjú. Ọ̀rọ̀ tá ń sọ yìí ó clear, ó yanjú. mo wá sọ nù gbà tí mo kú lọ́dọ̀ first video tí mo wọ́kọ́ sọ mo ní
àsọdá kíyàn wà lórí òdodo, àsọdá kíyàn wà lórí òdodo. Wa madha ba'da al-haqqi illa ad-dalal. Ẹni tó bá tún wá nǹkan mi lẹ́yìn tá a wí, ẹni tí bá tún wá nǹkan mi lẹ́yìn bí a wà yìí, tí bá tún kí nǹkan mi bọ, tí bá tún kọ̀ pabọ̀ ọ̀rọ̀ yìí lójú lẹ́yìn tọ́lọ́run ti ṣe yìí, wàláhì tàláì bákan méjì ni bọ́ńtọ̀ wọn ọba jálábò sí ayatal kìyàmà. bàbá wa rí àáfàá, tá a bá wá rí àáfàá, bóyá àáfàá ni o àbá àṣẹ ẹ̀rẹ́ ń tóun náà fà nǹkan kan tọ́wọ́ múra kankan kan lérí ọ̀rọ̀ captain yìí, torí oríṣiríṣi la ti ń rí. Ẹlòmíín ní àwọn orí tọ́lọ́run ṣe fún wa yìí kò yẹ kó lóhun ó ṣe, àbí ẹ wá béèrè lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀ question 30 sí ẹ rí pé mo sọ ìyìn ní dákọ̀ ẹnì kankan o, ẹ wá ti question sí. Àkọ́kọ́ náà wọ́n ní òun jìbìtì tó bá lu jìbìtì tó padà wá pé òun túbá òun kò nú ẹ̀, wọ́n ní ọ̀tọ̀ sí nǹkan kan. Ẹ wá béèrè lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀ pé kèfèrí tí ò sínú Islam tẹ́lẹ̀ tó wá gba Islam automatically ó wá gba Islam yìí, wọ́n wá béèrè pé ó kọ olówó tóun fẹ́ máa jẹ́, ó dákọ̀ Islam tó wù, ó kọ tó dáa tó wù nínú Islam, ó dákọ̀ rẹ̀. Ẹ wá jẹ́ àbí gbogbo àwọn tí bá ń sọ bẹ́ẹ̀ léèrè wípé irú kèfèrí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti tú bá kò nú ẹbọ tí ń ṣe tó wá padà di mùsùlùmí original, ṣé kèfèrí la máa pè é ní àbí mùsùlùmí? Àti pé sírú ẹni bẹ́ẹ̀ tí ó lẹ́tọ̀ọ́ sí nǹkan kan mọ́ nínú Islam, kò lẹ́tọ̀ọ́ sí oore kankan mọ́ nínú Islam. Ẹ já béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. In tá ń pè ní ẹ̀ṣẹ̀, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní at-taibu mina dhanbi kama la dhanba lahu. Awalan an-nadama. Ẹni tí ó bá túbá kú ònú ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ regret, ó gbọ́dọ̀ regret pé n tí ń ṣe yìí èmi náà máa pé ọ̀dá. An-nadama awalan. Tó bá wá regret kúrò nínú tó bá regret lẹ́yìn gbogbo tó ti ṣe yìí láburú, lẹ́yìn gbogbo tó ti ṣe láìdá yìí, lẹ́yìn ìgbà náà yọ́wà ìgbà náà ní tútú bá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ní value lọ́dọ̀ Ọlọ́run. I know what it means. Mo mọ̀ tó take mi láti jáde wáta kí wọ́n confess fún gbogbo ọmọ aráyé wípé ojú tẹ́ fi ń wò mí tẹ́lẹ̀ o, ojú bẹ́ẹ̀ kọ́ o, alhamdulillah, Ọlọ́run ti gbàkóso nínú ìgbésí ayé mi o. Ẹ̀yin kan wá dìde, inú wa ń bí yín, eré yín wá ń burú mọ́tilẹ̀, ẹ wá ń ya wèrè mọ́tilẹ̀, wèrè wá ń ṣe wèrè yín, ẹ wá ń rò pé oore tọ́lọ̀ ń ṣe fún wa. Ṣé dẹ̀dẹ̀rẹ̀ níyìn Ọlọ́run ní inna Allaha gafurun, kí ló fi gbẹ̀yìn ẹ̀? Rahimun. Ẹgbọ́n tá a fi mọ bọ́lọ̀ ń bá fẹ́ gba ìtúbà ẹ̀dá láyé, ọwọ́ ni gafurun rahimun. Ẹ wá foríjìn wá dọ́ sọ́dọ̀ èmi Ọlọ́run ó foríjìn, àmọ́ lẹ́yìn àforíjìn ńkọ́ ìyẹn wà kẹyìn lórí ẹ̀. Ilẹ̀ ti ṣú, àṣírí yín ó bò mọ́, ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí ẹni agélérí ni tí wọ́n ń jẹnu wúyẹ́wúyẹ́, kò sí ń tó kù tẹ́ ẹ fẹ́ ṣe, Ọlọ́run ti jù yín lọ lórí eléyìí náà, kò sí ń tẹ́ ẹ lè fi rà mí. Àwọn nǹkan tẹ̀ ń lọ wí dáadáa, wọ́n nígbà náà ni owó wọn fi ra captain, owó ni wọ́n fún nǹkan, ìwọ náà wá fowó rà mí, wá fowó rà mí. Òpònú ọwọ́ ara yín, ṣé ń gbà mọ wà lọ́dọ̀ yín, ṣé iye owó ní jẹ mí ni? Ẹ fi nǹkan kan jẹ mí yà rárá. Gbogbo tí mo bá fẹ́ lẹ̀ ń order at the right time, tí ó sì tún gbọdọ̀ pẹ́. Àmọ́ mo wo ákíbà mi lórí situation yìí. Ọlọ́run sì ní innal ákíbata lil muttaqin. Ẹni tí ó ní gbẹ̀yìn dáadáa lọ́dọ̀ Ọlọ́run, òun tí bá ń páyọ̀ Ọlọ́run.
ẹni tí ó láti bọ̀ tán re lọ́dọ̀ Ọlọ́run òun ẹni tí bá ń bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tó tẹ́ ẹ lọ ń wí káàkiri pé ńgbà náà ni àrọ́mọdọ́mọ yín ń bẹ ní Iléṣà prison, wọ́n ní wọ́n ti gbé mi lọ Iléṣà prison. Èmi ò sí ní Iléṣà o. Jamiu Adegunwa wọ́n ti jíṣẹ́ yín o, wàláhì wọ́n ti jíṣẹ́ yín. Gbogbo ọ̀nà lẹ́ ń wá láti fi dìfẹ́ẹ̀mù wa, gbogbo ọ̀nà lẹ́ ń wá. Gbogbo èyí tẹ̀yin wá ń ṣe èyí kò dí orí Ọlọ́run lọ́wọ́. Ẹ ti gbàgbé ni, wàláhì ẹ ti gbàgbé ni. Ẹ gbàgbé ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní law ijtama'a al-ins wal-jinnu ala an yadurruka bi shay'in. Ibi tí mo fẹ́ lónìí o. Jamiu Adegunwa àti gbogbo ẹ̀yin diaspora bẹ́ẹ̀ bá parapọ̀ lórí pé nìmílà, ẹ gbàgbé ọ̀rọ̀ Ànábì ni. Ànábì ni wọn ò lè, kò sí nira kankan tán lè kó bọ̀ illa bi shay'in qad katabahu Allahu alayk. Àfin tí Ọlọ́run bá ti kàkọ́ọ̀lẹ̀ pé yóò jẹ́ tiẹ̀, Ọlọ́run ó kàn fà wọn sí sábàbí orí ibú lásán ni. Torí pé rufi'atil aqlam wa jaffatis suhuf. Kéwú débẹ̀ ni àbí òye yín? A máa yìn rí yín búná nítorí pé jinnukum majnun. Ẹ̀yin gangan wèrè wá ń ṣe wèrè yín. Wèrè àwọn tí tún wá ń tẹ̀lé yín wèrè ni wọ́n. Ẹ bá ń bi wọ́n léèrè, ẹni tó wà ní Iléṣà prison ṣé ó máa ń ní freedom sí fóònù? Ẹni wà ní Iléṣà prison ṣé máa ń ní sí freedom kó wà ní online, kó wá sí online kó máa wá sọ̀rọ̀ bí ti ń sọ̀rọ̀ yìí? Àbí so ó gbọ́dọ̀ ní access sí anything. Nígbà mo wà lọ́dọ̀ yín ní freedom. Ìgbà tí mo wà lọ́dọ̀ yín ní gbogbo manage ní rin mi, manage lọ́rọ̀ mi. Ẹ wà ń bẹ̀ tí n bá fẹ́ sọ̀rọ̀, gbogbo tí n bá sì fẹ́ wí ó níwọ̀n. Gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sọ́sọkúsọ, ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ń gbé káàkiri bẹ́ẹ̀ bá dẹ̀yìn lẹ́yìn lérí ń tẹ́ ń wí pẹ̀lú ògo Ọlọ́run. Àrọ́mọdọ́mọ yín ni yóò sun ẹ̀wọ̀n Iléṣà, yóò sun ẹ̀wọ̀n Badagiri, yóò sun ẹ̀wọ̀n Potokiri náwó pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé ẹ tún wá rí bí mo ti kúrò lọ́yọ̀ọ́? Fámìlì yín ó bá kújọ́ kan tẹ́ kúrò láyé, fámìlì yín ó sùn bẹ̀. Ẹ lọ́bẹ̀, àrọ́mọdọ́mọ yín ó tún wá lọ́bẹ̀. Ẹ sún ẹ̀wọ̀n Ọ̀yọ́, ẹ lọ ẹ̀wọ̀n Òkèkúrá, ẹ sún ẹ̀wọ̀n Agodi nìbàdàn, ẹ tún wá sun Kirikiri lẹ́kọ̀ọ́, ẹ sún maximum, ẹ sún minimum, ẹ wá sun Iléṣà. Bẹ́ẹ̀ bá kú Iléṣà tán ẹ tún lọ sun Potokiri. Gbogbo bá ń jẹ́ tọ́lọ́hun. Gbogbo ẹ̀yin tẹ́ ń ro ẹ̀wọ̀n rò mí, tẹ́ ẹ sọ pé ńgbà náà ni wọ́n ti gbàrọ̀ ọmọdọ́mọ yín lọ Iléṣà. Èmi ní ń sọ̀rọ̀ yìí o. Ẹ rí i pé lóye ń ṣe live program ni. Èmi ò sí lẹ́wọ̀n o. Ọlọ́run sì ń jẹ́ mi orógun ẹ̀wọ̀n mọ́. Ọlọ́run wọlá àánú ẹ̀ ń wájú Ọlọ́run. Ọlọ́run wọlá yín, yóò wọlá ìyá yín, yóò wọlá bàbá yín, yóò wọlá wàhálà tí ìyá yín ṣe lérí yín. Bọ́ bá ku ìṣẹ́jú kan tẹ́ kú ò láyé ẹ̀ tó ẹ̀wọ̀n wò. Tó bá ku 1 minute tẹ́ bá fi kú ò láyé pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ lọ ẹ̀wọ̀n. Ìyẹn wá mọ iye ọjọ́ tọ́lọ́run ó bù fún yín o. O lè sàn wọn ọjọ́ kan ẹ sá sún ẹ̀wọ̀n. Ẹ lè sùn ẹ̀wọ̀n oṣù kan ẹ sá sún ẹ̀wọ̀n. Ẹ lè sùn ẹ̀wọ̀n ọjọ́ méjì, kódà ẹ lè sùn ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan, àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ dẹ̀wọ̀n. Gbogbo ẹ̀yin tẹ́ tún rẹ̀ wọ́n rò mí. Kí ni ń ṣe yín? Ẹ̀rọ náà lọ mọ́. Ẹ̀rọ gbogbo àwọn tẹ́ ẹ sì rí tọ́lọ̀ ní wọ́n ṣe mí lóore yìí ẹ lè dí. Bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ díẹ̀ sórí ibú wájú Ọlọ́run ni. Orí ibú tí ń tẹ̀lé yín ètò nù. Ẹ wàá ṣe mí. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń lọ ṣe fátíwá lé ọ̀rọ̀ kápítẹ̀ ẹ lọ bẹ̀rù Ọlọ́run. Ẹ má ya lábòsí, ẹ má ya látẹnujẹ, ẹ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ń lọ. Ẹ sọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ ń lọ. Arínú àwọn àfáà tó ní gbà náà níbi kápítẹ̀ bá jáde, oníyàwó mẹ́ta wọn wàláì yọ pa á ni. Nígbà tí mi yé ṣe kírímínà, mi yé sọ̀daràn mọ́. Ìyẹn ṣe pa àyàn rí sọ́tán. Ìyẹn pa àwọn ìyàwó mẹ́ta tẹ́ wá ní ẹ̀ pa òun yẹn wá pamọ́ yìí o. Bóyá kẹ́yìn wá pa olóbùkú ọwọ́ ara yín. Ẹ̀ ń sọ̀pọ́tì mi ńgbà náà ńgbà mo wà lọ́dọ̀ yín. Ńgbà mo wá kú o automatically mo wá dọ̀ta yín, mo wá di criminal yìí. Èmi mo wá di criminal yìí automatically.
àbí ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù ọjọ́ àti sùn, ẹ bẹ̀rù ọjọ́ tọ́lọ́run máa béèrè gbogbo ń tẹ́ ẹ gbáyé ṣe. Kí ni nǹkan tí ń bí yín nínú ọ̀rọ̀ mi náà? Mo ní ìparọ́ mọ́. Ẹ wá ń gbé information káàkiri, gbogbo information tí ò tó ẹ wá ń gbé ká, ẹ wá ń sọ pé ńgbà náà ni captain ó tún wà lẹ́wọ̀n, ó ti wà lẹ́wọ̀n kí lẹ̀ ń pè ẹlẹ́mi ti wà lẹ́wọ̀n kí lẹ̀ ń pè ẹni mo ti wà ń léṣà, àrọ́mọdọ́mọ yín ni ó wà ń léṣà gbogbo bá ń jẹ́ tọ́lóhùn. Ẹ̀wọ̀n tó wọ́ọ̀sì jù lágbàńlá yẹ ẹ wọ ọbẹ̀ ẹ gbọ́. Gbogbo ẹni ọba ní má ṣe tèmi nú ayé lẹ́yìn ìgbà tọ́lọ́ ni mo tún bá kó nú gbogbo àwọn àdánwò tí mo ti ṣe síwájú, ṣé wèrè ni yín ni? Ẹ tún wá gbọ́ nú ọ̀rọ̀ mi. Ẹ ti gbàgbé gbogbo ẹ̀yin tí tẹ́ ẹ rí nísìnyí. Ẹ fẹ́ jẹ́ kí n ríra ókè, ẹ fẹ́ jẹ́ kí n ríra rírí pé èmi ni aláburú jù, number 1 aláburú nínú ayé. Ẹni tí ó wá yé eyín ọ̀pọ̀ ju tó yé eyín lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹ ẹ̀ máa ṣe, Ọlọ́run ọba ń bò yín láṣìírí lọ́wọ́ ni. Tèmi lọ́hàn báyìí, wàláhì bọ́lọ̀ ń bá tún àṣírí yín tọ̀dọ̀ tí yóò le ju tèmi lọ. Wàláhì láàrin tọ̀dọ̀ tí yóò ní agbára ju tèmi lọ automatically. Bọ́lọ̀ ń bá tún àṣírí ní tẹ́yìn náà ń gbé kọ́kọ́ ṣe. Àmọ́ bẹ́ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ mi, Ọlọ́run wọlé àánú rẹ̀ níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ní tí mo ṣe yóò ráìtì, bẹ́ẹ̀ bá ní tí mo ṣe yóò ráìtì, Ọlọ́run wọlé àánú rẹ̀ níwájú Ọlọ́run ṣe. Gbogbo ntẹ́yìn náà ń gbé kọ́kọ́ ṣe ń, Ọlọ́run ó tún àṣírí yín. Gbogbo ntẹ́ ń gbé kọ́kọ́ ṣe tọ́ ẹ pé ẹ mọ̀ pé Ọlọ́run bá ń fi déédéé rẹ̀ bá yín lónìí. Àṣírí yín wá tú sí gbogbo ọmọ aráyé báyìí, tẹ́yìn náà wá rí pé ayé wá rí pé tí wọ́n ju ti captain gan lọ. Ayé wá rí pé tí wọ́n ó ju ti captain lọ. Kí ni nǹkan tí ń ṣe yín? Subhanallahi, ẹ sì bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ wá ń lọ sọ̀nsọkúsọ, ẹ lọ ń wíwíkúwe lórí tí ò rí bẹ́ẹ̀. Kí lẹ fẹ́ gbà? Gbogbo mọ̀ràn yín kò séyìí tá a ti rí ń bẹ́ẹ̀, kò séyìí tá a ti gbọ́, gbogbo ẹ̀ láti rí. Wàláhì gbogbo ẹ̀ láti gbọ́. Information kàn wá lójoojúmọ́. Information ojoojúmọ́ ni information ń bá wa ń bí àwà yìí. Subhanallah. Ẹ̀rọ náà lọ mọ́kọ̀ wá sí tó kù mọ́. Kẹ máa rí fáráyé pé ń gbà náà captain ti tún wà ní Iléṣà. Ọlọ́run jẹ́ mi ọmọ náà bẹ. Ẹ̀yin lẹ́ sì lọ bẹ̀. Torí ẹ̀wọ̀n ń rùn lórí yín, àfi tẹ́ ẹ bá sì lọ pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé dandan ni mo ní ìbá yín ṣe mọ́? Mo ní títí yán ọjọ́ tèmi. Ọ̀rọ̀ tó kílíà ní kinní yìí. Ọ̀rọ̀ tó kílíà ní, ọ̀rọ̀ tó níyàn ní. Lọ́dọ̀ ti tèmi, èmi ò ríra mi gẹ́gẹ́ bí aláburú mọ́, torí èmi gan rí pọ́lọ̀ ń gba tútú bá mi. Kò sẹ́ni kankan tí è ṣe mistake. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní kullu bani Adama khatta'un. Gbẹ̀yìn àfáà tẹ́ ń wúwo kú ìsọtán sẹ́yẹ̀ tún kàdísì Ànábì débẹ̀ ni. Sẹ́yẹ̀ tún kàdísì Ànábì Muhammad débẹ̀ ni. Kullu bani Adama khatta'un. Ànábì ní gbogbo ẹni tọ́lọ́run ọba dá, gbogbo àwa bani Adama pátá la láṣìṣe. Gbogbo àwa bani Adama pátá àwa la láṣìṣe. Kò sẹ́ni tí è ṣe mistake. Ànábì wa ní èyí tí fi ń dáa jù nínú aláṣìṣe láyé at-tawwabin. Olè ń tọ́ bá ronú jinlẹ̀, tó wá ronú, tó wá realize mistake, tó wá tọrọ àforíjì wájú Ọlọ́run. Ọlọ́run ọmọ wa yọ́nú sí. Gbogbo tó ṣe wọn Ọlọ́run wa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn, yóò wá dá gẹ́gẹ́ bí ẹni tí ò lẹ́ṣẹ̀ kankan wájú Ọlọ́run. Ọkàn tèmi wá balẹ̀. Èmi tẹ́ ẹ fẹ́ jẹ́ kí n ní freedom ń jọ́nà, èmi mo wá ní freedom yìí. Ẹ̀yin lẹ̀ wá ń sáká. Ẹ wá ń tìlú kan bọ́ sílùú kan. Ẹ̀yin ọmọ onílé ọlọ́nà.
ẹ ní sùn, ẹ múra sí o, ẹ múra sí bàjẹ́ tẹ̀ ń ṣe o. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin lẹ ní nísinmi, pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin lẹ ní freedom, pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin lẹ ní láṣeyọrí, pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin lẹ padà sẹ́wọ̀n, ẹ lẹ́wọ̀n gbogbo bá ń jẹ́ tọlọ́run, gbogbo bá ń jẹ́ tọlọ́run ẹ padà sẹ́wọ̀n insha Allahu ta'ala. Àfi tọ́lọ́run ọba gba túbà mi lókù, àyàfi tó bá yẹ pé n bá tún ṣe iyèméjì lórí fún padà tí mo padà yí lókù. Àmọ́ lópin ìgbà tí mo dúró pé kò sí nǹkan kan mọ́, ṣé lórí kí n sọ òdodo yìí alhamdulillah, mo sì wá sọ ìtẹ́ ẹ̀fẹ́ lò mí fún mo lé mi ò lè ṣe, ẹ̀rí sì wà lórí ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń pariwo ká, gbogbo ẹ̀yin tẹ́ ń kíbò sí ká, fídíò tá a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lẹ̀ tún mú jáde, fídíò tá a ti ṣe tẹ́lẹ̀ náà lẹ̀ tún mú jáde, eré ibú yẹn ẹ̀rí mi mú jáde, ẹ mú fídíò mi jáde ibi tí mo ti sọ báwọn Jamiu Adegunwa pé mi àtàwọn ọmọ Yusuf Adépọ̀jù ti ń ṣe ni. Suleiman Raji ò ní láti bọ̀tán àdètò ọba mú fídíò mi jáde, sọ pé ọ láti bọ̀tán rẹ̀ ń bí ọwà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìgbésí ayé rẹ̀ ọ̀dá ń bí ọwà kò tún dá Nàìjíríà, ìgbésí ayé rẹ̀ ọ̀dá dáadáa rárá, bọ́ bá gbọ́ gbogbo ń táyé ń sọ ń pa tiẹ̀ gan burú tèmi lọ, tiẹ̀ gangan fúnra rẹ̀ ó burú ju tèmi lọ. Ọfẹ́ máa ṣèwádìí tí ò rí bẹ́ẹ̀, ọfẹ́ máa ṣèwádìí tí ò ṣe múra sí, pẹ̀lú ògo Ọlọ́run ẹjọ́ kú sẹ́wọ̀n ni. Suleiman Raji mo challenge ẹ, lẹ́yìn fídíò tó mú jáde lọ́ọ́ mú fídíò míì jáde sẹ́, lọ́ọ́ mú àbí voice SMS tí mo send sí Ustaz Jamiu Adegunwa tó wá declare wípé yes èmi o àtàwọn ọmọ Yusuf Adépọ̀jù òun yàwó mẹ́ta Alhaji Al-Madrasatu àjọ ń ṣe pọ̀ ni, tó o bá mú fídíò òun jáde pálábẹ́ bá ní ó dáa fún wa láàárọ̀ sì ní jẹ́. Suleiman Raji tó o bá mú fídíò òun jáde pẹ̀lú ògo Ọlọ́run ò ní láti bọ̀ tán rí. Gbogbo tó rò pé ó kójọ ohun insha Allahu ta'ala lójú ẹ̀mí rẹ̀ náà ni ó ti máa parẹ́, ṣé kò sì ti máa parẹ́ tẹ́lẹ̀, so onítàn rẹ̀ ń bí ọ wà ní, onítàn rẹ̀ ń bí ọ wà, onítàn rẹ̀ ń bí ọ wà, lọ́ọ́ múra sí i. Ẹ̀fí mílẹ̀ ẹjẹ́ ń fún wọn lépè o, ẹjẹ́ ń fún wọn lépè o, lọ́ọ́ múra sí i, lọ́ọ́ múra sí dìfẹ́mì rẹ, máa dìfẹ́mì mi lórí Facebook, lọ́ọ́ múra sí i. Pẹ̀lú ògo Ọlọ́run ò ní láti bọ̀ tán rí tó o bá mú evidence jáde. Àṣírí yín tú, ara wa ń ta yín, ṣe á pé kìí sọ̀nà ọ̀dọ̀ tèmi nìkan àṣírí yín gbà tú báyìí, àṣírí yín tú lọ́nà pọ̀nà ni. Gbogbo ayé lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ ti jẹ́ inú wa ń bí yín, ẹ̀ wá mọ̀nà tẹ́ ẹ yà sí mọ́, àfi kẹ́ ẹ máa wá destroy èmi. Ǹjẹ́ ọ̀wá yé yín ni pé ilé tọ́lọ́run ti kọ́ tó ti parí ni mí, bẹ́ẹ̀ yẹn bá lóhun ó wo yóò sórí ibú. Bẹ́ẹ̀ yẹn bá lóhun ó wo mi pẹ̀lú ògo Ọlọ́run yóò sórí ibú. Insha Allah, àfi tẹ́ ẹ bá túbá kó nu gbogbo rárá tẹ́ wáyé lókù. Àmọ́ lópin ìgbà tẹ́ ẹ sì wá ń bí ẹwà àwọn tẹ́ ẹ túbá pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní láti bọ̀ tán rí. Oníkùránì èmi ọ̀gbọ́n rẹ mọ́ o, ìwọ tí ẹ̀ relevant nínú ayé náà. Àgbogbo ayé ti mọ̀ pé alábòsí ni ó, Oníkùránì ọ̀ relevant nínú ayé. Ọ̀rọ̀ rẹ ń tiẹ̀, ọ̀rọ̀ tiẹ̀ náà alákùnjẹ ni ó. Ìntọ́ jẹ lọ ń wá ká. Wàláì tàláì bí mo ti rí Oníkùránì, ìntọ́ jẹ lọ ń wá ká. Torí tó bá yẹ lérí ibú ni, ọwà náà àti ń support mi jẹ́ wọn kọ́ gbé mi kúrò lẹ́wọ̀n o. Mo wá kúrò lọ́dọ̀ àwọn fáyín, mo kúrò lọ́dọ̀ àwọn fáyín nísìnyí, mo ti wá di olórí ibú, mo wá dẹni tó ń twist ọ̀rọ̀ rẹ̀. Oníkùránì lọ́wọ́ kó gbogbo àwọn ẹ̀rí tó ní bẹ lọ́wọ́ rẹ̀ jáde, bọ́ ọ bá kó jáde ò ní gé èèyàn nínú ayé mọ́. Àjọrin mo ti wá o. Ọ̀dà mo ti gbọ́ ìní ṣépè mọ́, àmọ́ èyí tí mo sẹ́yà ọ̀rọ̀ mọ́. Èyí tí mo sẹ́yà ọ̀rọ̀ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ìní ṣépè mọ́. Ìní ṣépè mọ́. Àmọ́ ẹ sọ fún wọn, ẹ lọ sọ fún wọn kí wọ́n lọ mẹ́rin bóde.
ọ̀gá yín ò rí bí kan gbé mọ́ ojú wa sójú ó tì yín ni ojú ó tì yín ìrìn ẹsẹ̀ yín ò padà kí ló kù tẹ́ ẹ tún fẹ́ sọ èmi ń rè o gbogbo ń tẹ́ ń wí káàkiri gbogbo ẹ̀ láṣírí yín wá tú ìyìn ní dákọ níṣẹ́ àmásírí yín ti tú o anybody ò mú èmi o èmi ò sí anybody èmi ò sí lọ́wọ́ o èmi ń declare eléyìí èmi ò sí lọ́wọ́ o wàláhì mo sì ti ní freedom yìí ń jáde lọ bí ó wù mí ń jáde lọ síbi tó wù mí anybody ọ̀sọ́ mi káàkiri mọ́ wọn ọ̀sọ́ ní ẹsẹ̀ mi wọn ò clone number mi ń bọ̀ ẹ̀dá kan ẹ̀dí ń take one shot. wọn ò clone number mi débi tó yẹ kí n bá pẹ nìkan àjọ máa receive call ni wọn ò fèèyàn sọ mi wọn ò ní kí n máa lo face mask tí n bá fẹ́ jáde torí káyọ̀ wọn bá rí mi ẹ sì mọ̀dọ̀ àwọn tí mo wà gbogbo Igbeseyin tẹ̀ wá ń gbé bí mo ti sọ tẹ́lẹ̀ náà qaswatakum wajabarutakum وكل ما بنيتموهم بالقوة بقوتكم أهون من أن ينالوا من عظمة الله أتلولي ẹ̀sìn máa lulẹ̀ ni gbogbo eré tẹ̀ ń sá pátá kò sí lè tá a mà sí kò sí lè tá a gbọ́ sí àmọ́ tó bá yẹ kórí òdodo la bá wà pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo eré yín ẹ̀ máa lulẹ̀ ni. pẹ̀lú ògùn Ọlọ́run ẹ máa lulẹ̀ ni Ọlọ́run wọlá yín yóò wọlá àyà yín Ọlọ́run wọlá bàbá yín níwájú Ọlọ́run ẹ máa lulẹ̀ ni ẹ rọ́nà lọ mọ́ kò wá sí ní tó kù mọ́ ẹ wá ń wí káàkiri kún lè bá a máa gbé ọ̀dọ̀ yín ẹ̀wọ̀n àtọ̀dọ̀ ti yín gan-an ó ju ẹ̀wọ̀n tí mo wọ̀ lọ́dọ̀ yín fún 27 days ó ju ẹ̀wọ̀n Ọ̀yọ́ tí mo lọ lọ. ẹ̀wọ̀n ọ̀dọ́ títí ń jọ ẹ̀wọ̀n Ọ̀yọ́ tí mo lọ lọ ẹ̀wọ̀n tí ì ní freedom wọ́n ní mo ti ní freedom mo wá dọ́dọ̀ tí yín àṣẹ ní freedom kankan ẹ wá ní dúró lórí irọ́ ṣé gbogbo ohun tí mo wá wí yìí ẹ̀yin àpòpònú tẹ́ ẹ wá ń jáde tẹ́ ẹ ń sọ̀sọ̀kúsọ lórí ẹ̀ okay àní ẹ wá mo wá challenge gbogbo yín lórí tí mo fẹ́ wí ẹ wá ṣèdájọ́ ọ̀rọ̀ yìí ẹ wá lọ ẹ tún wá jáde again bẹ́ẹ̀ tí ń jáde òun mo fẹ́ kẹ́ ẹ jáde again ẹ wá sọ̀rọ̀ lórí tí mo fẹ́ wí ẹ wá lọ ṣe fatiwa lórí ẹ̀ gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ní ìtọ́sáforíjìn lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ní ẹni ìtọ́sí umura gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ń sọ bẹ́ẹ̀ mo wá challenge yín mo wá fẹ́ kẹ́ ẹ jáde mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe fatiwa lórí tí mo fẹ́ wí bó ti sọ lẹ́ẹ̀kan náà automatically ẹni tí èsè mùsùlùmí fatiwa tẹ́ ẹ sọnù o inshallah ẹ má bínú ẹ dákun ọwọ́ ọ̀tún mo fi gbé kinní lọ́wọ́ ni ẹ má bínú mo ti gbàgbé ni ẹ má bínú ẹni tí èyí ṣe mùsùlùmí fatiwa tí mo fẹ́ kẹ́ ẹ sọ ni o mo fẹ́ kẹ́ ẹ jáde bẹ́ẹ̀ tí ń jáde ẹ̀yin àfa alábòsí ẹ̀yin àfa mùnáfìkì ẹ̀yin àfa tẹ́ ẹ̀rọ náà lọ mọ́ ẹ̀yin àfa alákúnjẹ tẹ́ ẹ rò pé bóyá òdodo ẹ fẹ́ ti Islam ṣubú lórí òdodo gbogbo àwọn àdìsí tẹ́yin náà bí ìlífùlé lórí bó tẹ́ ẹ gbára lé ẹ̀ka wọn mọ́ ni àní ẹ bá ń sọ̀rọ̀ ẹ bá ń ṣe challenge níṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní ìtọ́sí nǹkan kan tẹ́lẹ̀wọ̀n ló tún tọ́ sára ọmọdọ́mọ yín ẹni tí èé ṣe mùsùlùmí tó wá sọ pé òun fẹ́ gba Islam
tó ronú pìwàdà tó wá lóun fẹ́ gba Islam tá a mọ̀ pé kèfèrí ni tamaman tó sì fojú hàn fatiwa tẹ́ ṣe nu o irú ẹni bẹ́ẹ̀ wá dé wọ́n wá wẹ̀ sí Islam ó mú ọkọ̀ tó wù ú tó fẹ́ máa jẹ́ nínú Islam ẹ wá bá béèrè lọ́wọ́ àwọn àfáà ìpẹ́rú ẹni bẹ́ẹ̀ o ǹjẹ́ ó tọ́ sáforíjì Ọlọ́run àbí ó tọ́ sí ẹ bá ń béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ wípé irú ẹni báwọn ṣé kèfèrí náà la máa pè é lọ ní àbí mùsùlùmí ẹ bá ń béèrè lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ irú kèfèrí tó wẹ̀ sí Islam yìí tó sì fojú hàn yìí tí irú ẹni tán bá fún irú ẹni bẹ́ẹ̀ ní hajj ṣé ó tọ́ sẹ́ni tó yẹ kó lọ hajj àbí ó tọ́ sí lẹ́yìn ìgbà tó di mùsùlùmí tán ẹ̀yin àfáà tẹ́ ẹ lẹ́rìí tẹ́ ẹ ń sọ̀sọkúsọ lé ọ̀rọ̀ captain ẹ sì fẹ́ láti bọ̀ tán rí alábòsí ni yín ń dùn yín ni etí sì ń dùn yín lérí ọ̀rọ̀ captain ní ọ̀pá yín etí ń dùn yín lórí ọ̀rọ̀ mi ní ọ̀pá yín nígbà tẹ́ ẹ sì wá múra kankan lórí ẹ̀ lórí ọ̀rọ̀ mi tẹ́ wá múra kankan lórí ẹ̀ pé ẹ mọ̀yàn lẹ́la ìdá ẹ mọ̀yàn lẹ́la burú ó jẹ́ kírímínà ọwádé ọlọ́run túbá irú ẹni bẹ́ẹ̀ lẹ́wà rán lọ sí umra kọ́ lọ tọrọ òtúbá wájú Ọlọ́run nígbà wá múra kankan lórí ẹ̀ tẹ́ ń sọ lórí ẹ̀ ẹ̀yin náà ṣe é dá sọ́lọ́run ẹ ti gbàgbé pé Ọlọ́run ètú náà sí rí yín ọ̀dà ọ̀rọ̀ kan mo fẹ́ sọ wọ́n ti ní má ṣe pé mọ̀ ìní ṣe pé mọ́ ìwọ tó o bá dúó wípálá tó o bá sì dúó lórí pálá burú ni mísẹ́ ìwọ tó o bá sì dúó lórí pọ́ fẹ́ máa pè mí kírímínà lẹ́yìn ìgbà mo ti tú báyìí ìwọ tó o bá sì dúó lórí pé ìtọ́ sí rahma ìtọ́ sí àánú Ọlọ́run lẹ́yìn ìgbà mo ti tú bá tán yìí gbólóhùn kan náà ni wọ́n ti ní má ṣe pé mọ́ o ìwọ náà wàá sọ fún Ọlọ́run ọwọ́ láàánú ẹ̀ yọ̀wọ́ láàyè yín yọ̀wọ́ lá bàbá yín tó bá ku ìṣẹ́jú kan tó kù tẹ́ ẹ lò láyé Ọlọ́run ó tú náà sí ẹ̀yin náà fún ọmọ aráyé Ọlọ́run ó tú náà sí gbogbo ń tẹ́ ń ṣe ní kọ̀kọ̀ yóò tú náà sí ẹ̀fọ́ ọmọ aráyé gbogbo ń tọ́lọ́run bá ń fi déédéé rẹ̀ bá yín lò tẹ́ ẹ̀rọ pẹ́yìn lẹ́ máa ń ṣeun gbogbo ń tọ́lọ́run bá ń fi déédéé rẹ̀ bá yín lò tẹ́ ẹ̀rọ pé bọ́yẹ pàfẹ́tì ń Ọlọ́run wá tú náà sí yín fọ́ ọmọ aráyé ayọ̀ wá rí yín tán ìgbà náà ni ayọ̀ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ntẹ́lómìn ń ṣe ń kọ̀rọ̀ gan burú ju ti captain lọ ntẹ́lómìn ń ṣe ń kọ̀rọ̀ burú ju ti tèmi lọ èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó lọ́lọ́run ti ẹ̀ fẹ́ràn mi tí n bá kú lórí ẹ̀ mo mọ̀ pé ìrà àánú Ọlọ́run mọ́ tó ẹ pé mo bá kú lórí ẹ̀ gbogbo àwọn tẹ́ ń lọ ọdẹ sí mi yóò ràn èmi ìntẹ́ fẹ́ máa lò mí fún tẹ́lẹ̀ náà ní ẹ wá ń challenge wọn pé eré yín wá ń burú Yusuf Adépọ̀jù ni ń lo captain ni ó ní kó máa dìfẹ́ mu àwọn kí lẹ́yìn fẹ́ lò mí fún gbàmù wà lọ́dọ̀ yín ṣèbí ń tẹ́ fẹ́ máa lò mí fún náà nì wọ́n hàn pé mo láyà èmi ò sì bẹ̀rù ọ̀rọ̀ sísọ kò sí nǹkan tó ka èmi láyà nu ká sọ̀rọ̀ èmi náà wá jòkó mo á rò pé ẹbú ọ̀nà lórí tí ń ṣe yìí Ọlọ́run wá èyí wá ń sọ fún yín jò ní pé test Ọlọ́run fi ṣe mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní pass test mo wá pass test wọn tán àwọn kan wá dúró wọ́n wá ẹ̀ wá ń bínú tún wá máa ń tó kù tẹ́ ṣe mọ́ ẹ wá de àwọn kan kí wọ́n máa sọ káàkiri pé mi wà ní Iléṣà bọ́ wà ní Iléṣà ní ti live program tún wá rọ̀nà tẹ́ gbé gbà mọ́ àbí rọ̀nà tẹ́ gbé gbà mọ́ uk tún wá de àwọn kan kí wọ́n máa jáde sórí social media kan máa bà mí jẹ́ wá ń gbé gbogbo àwọn fídíò tí mo ti ṣe ń gbé jáde Jamiu Adegunwa àti ọba yí ọkọ lọ yí o títí ẹkùn nǹkan tó jẹ́ kí n lọ sún ẹ̀wọ̀n impersonation tán fi sínú kinní mi kí ló ta ló rò pé mo impersonate rẹ àwọn oníyàwó mẹ́ta Malam Yusuf Adépọ̀jù àwọn tánà mi lẹ́wọ̀n wàláhì wọ́n ń bí ìjà rẹ ni wọ́n ń gbé níbi bóòlù yóò ṣe máa ba Jamiu Adegunwa ló kọjẹ́ tó sì fojú hàn mo tún wá jáde mo wá declare rẹ̀ pé mo mama impersonate en lóòótọ́
àwọn kan tún wá lọ alápá wọn tún wá lọ confirm ẹ̀. ọ̀rọ̀ mi ò rí báyìí tẹ́lẹ̀ wàláhì làdín àmọ́ tí mo nígbàgbọ́ nú ọ̀rọ̀ mi ni pé wàláhì ṣe rí bẹ́ẹ̀dọ̀ ọ̀bá ti débi tí ń lọ gbẹ́dọ̀ ọ̀bá ti débi tí ń lọ wàláhì ẹ̀dọ́ ò ní dúó ẹ̀dọ́ ò ní dúó wàláhì làdín. ok yes ọ̀dà àti gbọ́ wọ́n ń lò mí ni àmọ́ ẹ bá ń béèrè lọ́wọ́ tí wọ́n sẹ́ pé kí làwọn fẹ́ lò mí fún tí wọ́n fi káàmpù mi fún 27 days kí ni àwọn fẹ́ lò mí fún tí mo fi wà lọ́ndà captivity tiwọn fún 27 days good 27 days kí làwọn fẹ́ lò mí fún tí wọ́n fẹ́ lò mí lé dáadáa ni àwọn wèrè àwọn Dedewure ní kúre bẹ́ẹ̀ bá jáwọ́ lérí ọ̀rọ̀ tèmi èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí inú o mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí inú ìgbà náà lẹ́ mọ̀ pé yes ikú ló mẹ́ja kákò wàláhì ikú ló mẹ́ja kákò àdánwò tọ́lọ̀ ń kí mi bọ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ ń fi mí sí tẹ́lẹ̀ lọ́fà àti gbogbo nǹkan bí èmi lè ṣe ẹran rírọ̀ wàláhì mi ń ṣe ẹran rírọ̀ bó lẹ ti dé ojú olóró sí Ìlọrin mo ti wá mọ gbóhùn ẹnu mi ni oríjì mi ń sọ máa lè lọrin oríjìnà lọrin ni mí ìgbàṣẹ lọ́wọ́ anybody kí n tó ṣe fídíò bí ìsìn gbàṣẹ lọ́wọ́ tí ìgbàṣẹ lọ́wọ́ anybody ọwọ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé n tó wí ní ní bó ti wí ní o sì gbọ́dọ̀ wí jù bẹ́ẹ̀ lọ dèdèrìn ọwọ́ yín ibi tẹ́ wá ponú dé mo wà lọ́dọ̀ yín èyí ń bẹ lọ́dọ̀ yín èyí tẹ́ ẹ ní kí n máa sọ èyí sọ mo sì wà lọ́dọ̀ yín ṣé kò yẹ kẹ́yìn ó ti fura kò yẹ káàró ó ti fu yín wípé yes ọ̀dà ń pé bọ̀bọ̀ yìí ò ní ṣe tiwa ní tẹ́ ní kí n máa wí yìí wí automatically ìyẹn sì ń bẹ lọ́dọ̀ yìí wí ìyẹn tó ń declare lẹ́nu pé alẹ́ mi àtàwọn pípù yà marawari aláàjọṣe ọlọ́run tó wá kẹ́ mi lérí òdodo tí mo sọ ọlọ́run tó ń ṣàánú mi lérí òdodo tí mo sọ àwọn kan tó wá dúró pé yóò ní jẹ mí ẹ̀yin wèrè kan ẹ wá múra kankan ẹ̀ tó wá ń gbé mú ọlọ́run ó gé imú yín ẹ̀ tó wá ń gé mú ẹ̀ ń gbé imú ẹ̀yin tẹ́ ẹ̀ relevant mọ́nú ayé ẹ̀yin tẹ́ ẹ ti lulẹ̀ ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sunkún sọ́mọ aráyé kí wọ́n dákun wọ́n máa yín bẹ gbogbo ọmọ èèyàn lérí àbòsí yín kọ́lọ́run foríjì yín ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sunkún sí gbogbo ọmọ aráyé pé ẹ dákun ẹ bá wa bẹ gbogbo ọmọ Nàìjíríà lérí àbòsí tí wọ́n tá a ṣe kọ́lọ́run foríjì wá kọ́lọ́run foríjì wá lórí ẹ gbogbo ayé wa ń bá mi yọ inú wọn ń dùn ẹ wá ya wèrè ẹ wá ń gbà hàn kádìdé kan máa fún èmi lésì kan máa rọ́dùn mi ẹ gbà pé mi gan Yàsín ikú lọ mẹ́jà mi kákò wàláhì ikú lọ mẹ́jà mi kákò bóò ló ti rí mi sí ọ wàá sọ̀rọ̀ ẹ dápẹ́ dúró ná àwọn kan bẹ tí n lè fún lésì ná àwọn kan bẹ tó yẹ pé ìyìn lè respond ìyìn lè fún wọn lésì àìfún wọn lésì mi kìí ṣe pé ojo tójó kọ́ ìyìn lè gbé làákàyè mi kalẹ̀ ìyìn lè gbé brain mi kalẹ̀ kí n wá fi dọ́gba pẹ̀lú àwọn tá à ń wí torí pé wọn ò relevant mọ́nú ayé wọn ò relevant mọ́ nínú ayé àwọn tó ṣe pé tí wọn bá táàgì ókọ mi tí wọn bá táàgì ókọ mi mọ́ live program tá fẹ́ ṣe wọn ò ní rí viewer èrò ní pọ̀ tàn bá fọ́kọ Saidi Shittu sí wọn ò ní rí viewer tàn bá fọ́kọ ìyàwó mẹ́ta sí àbí Malam Yusuf Adépọ̀jù ayé ò ní wò wọ́n ayé ò ní wò wọ́n dèdè lọ́wọ́ ara yín
ẹ sì múra kankan àgbàtà ẹ jẹ́ ń fẹ́ mú nú ayé Ọlọ́run jọ dáa fún yín jẹ́ ẹ wá sọ mí di famous alhamdulillahi rabbil alamin ẹ máa bá ń so aláyé fẹ́ gbọ́ mi wọ́n fẹ́ gbọ́ tẹnu mi ẹ mọ̀ pé bẹ́yìn tí ń wí un láyé sì ń láìkì pé kémi ọmọ jáde bẹ́ẹ̀ tí ń ba tèmi jẹun bẹ́ẹ̀ tí ń wí gbogbo àwọn tẹ̀ ń dẹ sí mi kí wọ́n máa dìfẹ́mù mi gbogbo àwọn tẹ̀ ń wí jáde kí wọ́n máa bú mi lórí social media wọn bí n bá wá jáde àláyé ń fẹ́ gbọ́n tí mo fẹ́ wí the more bẹ́yìn tí ń sọ pé ẹ̀ ń blackmail mi o the more bẹ́yìn tí wọ́n ń wà famous nínú ayé ìpadà wọn wà famous ìwọ̀n wà famous ẹ wá rí èèyàn kọlù ẹ wá ń kọlù ọmọ Ìlọrin ẹ wá ń bá ọmọ Ìlọrin jà ẹ mà ṣe mistake o wàláhì ẹ mà ṣe mistake o ẹ bá ń sọ fáwọn àfọ òǹfà tiwa àwọn àfọ alábòsí assignment tí mo fún wọn mo fẹ́ rẹ́sì lórí ẹ̀ mo fẹ́ rí èsì lórí ẹ̀ mo fẹ́ rẹ́sì lórí ẹ̀ o ẹ dákun ẹ jáde lórí ẹ̀ ṣé mùsùlùmí tó bá gba ìsìlámù kò tó ṣàforíjì Ọlọ́run mùsùlùmí tó bá gba islam kò tọ́ sí nǹkan kan mọ́ mùsùlùmí tó bá gba islam kò sí nǹkan kan tó dìsáàfù mọ́ a lè ṣàánú ẹ̀ a lè ná lọ hajj nítorí pé jẹ́ sẹ́kẹ̀fẹ̀ẹ́ ńlá tó máa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ a ní gbogbo yín lẹ ti lulẹ̀ ẹ lọ́pṣàn mọ́ ẹ tún máa parọ́ yín bẹ́ẹ̀ bá ti ń pa yín sì máa jáde yín máa jà bí yín bá ti wá ń jà ọ̀rọ̀ kan èpè kan ni ọ̀rọ̀ kan èpè kan ni ẹ̀yin tẹ́ ẹ lẹ́rìí wàláhì ẹ lẹ́rìí níparí mo sọ pọ́rọ̀ mi ò ní pọ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ níparí nínú tírà tí mo kọ iná mo ti fẹ́ sọ̀rọ̀ yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà mo ti fẹ́ sọ̀rọ̀ yìí kó máa wúlò kó máa jẹ́ wáàsí kó sì máa wúlò fún gbogbo àwọn àtàjọ́ ọ̀dọ́ Islam ọ̀rọ̀ mi ò ní jẹ́ pé èébú nìkan àbí kó jẹ́ pé èyí máa ṣe rọ́dù nìkan bí n bá ti ń wí yóò tó máa jẹ́ wáàsí kí ni tí mo fẹ́ wí òun náà ni pé idha khasarta ad-dunya kullaha idha khasarta ad-dunya kullaha máa gbọ́ ìwọ tó bá ríra rẹ lẹ́ni tó pàdánù ayé ó wò pé ó pàdánù láyé ó rí nǹkan kan mọ́ àti jẹ àti mu rẹ nira kò sọ́nà tó fẹ́ gbé gbà mọ́ ọmọ ìyá mi gbọ́dọ̀ tí mo fẹ́ wí yìí ó ṣiṣẹ́ wọ́n dismiss yẹ wa anta ma'a Allah àmọ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ ẹ̀rákùn ẹgbọ́rọ̀ yìí fa idha khasarta ad-dunya oríra rẹ̀ ń rí ẹni tó pàdánù ayé oríra rẹ̀ ń rí ẹni tó ṣòfò nínú ayé bí nǹkan ti ń lọ fún ọ tẹ́lẹ̀ kò lọ bẹ́ẹ̀ fún ọ mọ́ òun rówó tẹ́lẹ̀ ò padà wá rówó mọ́ òun rí jẹ tẹ́lẹ̀ ò padà wá rí jẹ mọ́ ọlọ́run wá dán ọ wò wa anta ma'a Allah ṣùgbọ́n ọlọ́run ọba wa ń bẹ pẹ̀lú rẹ̀ lọ́ọ́ mọ̀ pé ma khasarta shay'an lópin ìgbà tó ti lọ́lọ́run wallahi ò pàdánù nǹkan kan ò bọ́ fún ọnú ayé lọ́ọ́ fi tèmi sàríkọ́ọ̀sì lọ́ọ́ fi tèmi sàríkọ́gbọ́n mọ lọ́lọ́run ni
kuntu ma'a Allah, mo ní Ọlọ́run. bahastu ani Allah, mo talabtuhu wa wajadtuhu tujahi, mo wá Ọlọ́run mo sì rí. Ọlọ́run ò fẹ́ kí n kú lórí ẹ̀ṣẹ̀, Ọlọ́run ò fẹ́ jẹ mí yà lọ́jọ́ gbẹdàlì kìyàmà. Ọlọ́run wá fìyà fẹ́ẹ́rẹ́fẹ́, ó fìyà díẹ̀, ó fi jẹ mí kí n lè bá ara àánú ẹ̀ lọ́jọ́ gbẹdàlì kìyàmà. Ó bọ́yá máa túbá, mo wá túbá kú. Ẹ wá wo gbogbo ohun tèmi wá rò pé mo ti pàdánù, ẹ wá wọ̀nà tọ́lọ́run wá gbé ìgbà fún mi nígbà mo ìtún wà lórí òdodo. Gbogbo ọmọ ìyá mi tó ń gbọ́ mi, Ọlọ́run kọ dáadáa mọ́wọ́ náà. Ìwọ náà ó jẹ́ èèyàn láyé, ó ní láárí. Ọba tó yanjú ọ̀rọ̀ mi sí dáadáa, Ọlọ́run ó yanjú tiẹ̀ náà. Nǹkan yẹn ọ̀kan ló nídìí. Kéne nǹkan ọ̀hún, kun ma'allahi da'iman. Wà pẹ̀lú Ọlọ́run da'iman. Má separate ara rẹ pẹ̀lú Ọlọ́run. Lópin ìgbà tó bá ti ní Allah, tó bá ti ní Ọlọ́run, gbogbo nǹkan ó sì máa rọrùn fún ọ. Ìgbésí ayé rẹ ó máa rọrùn, àti jẹ àti mu rẹ ó máa dáa. O ò ní jẹ́nu haramu ma. Ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi, ìwọ náà lọ ní Ọlọ́run, lọ dìrọ̀ mọ́ Ọlọ́run sínsínsín. Kí wákàtí márùn-ún rẹ kó sì bẹ Ọlọ́run. Wá kún fún àdúrà, nítorí pé kò sí nǹkan kan wallahi al-azim tó ju àdúrà lọ́nú ayé. Kò sí nǹkan kan tó ju àdúrà lọ́nú ayé. Gbogbo ohun tí wọ́n rò kó ti bọ́ fún ọ̀hún, bó o bá ti lọ́lọ́run, wàláhì gbogbo yóò sì padà sípò, yóò tún wá dáa ju bó ti expect lọ, yóò dáa ju tàtẹ̀yìnwá lọ. Wàláhì yóò dáa ju tàtẹ̀yìnwá lọ. Yóò dáa ju tàtẹ̀yìnwá lọ. Idha kunta ma'a Allah. Ọmọ ìyá mi, idha rabihta ad-dunya kullaha. Tó bá rò pé lọ́nà àbòsí o ti jèrè láyé. Tó bá rò pé lọ́nà àbòsí o rò pé o ti jèrè láyé. Tó bá rò pé lọ́nà àbòsí o ti dáa fún ọnú ayé. Tó bá rò pé lọ́nà àbòsí àdúrà rẹ ti gbà. Tó bá rò pé lọ́nà àbòsí ìjẹ̀mú rẹ ti rọrùn. Wa anta ba'idun anillah. Àmọ́ ò wá ní Ọlọ́run bá jìnnà sí o. Kò sẹ́ni tí ó ṣàbòsí láyé tí ó lọ́lọ́run. Kò sẹ́ni tí ó di alábòsí láyé wàláhì tí ó ní Ọlọ́run. Kò sí ẹnìkankan tí ó di alábòsí láyé tóun àtọlọ́run ọ̀dọ̀ rẹ̀. Tí bá ń tọrọ àforíjìn, Ọlọ́run ò ní foríjìn. Ìgbéjìnà sáànú Ọlọ́run yóò tún wá jìnà sírú ẹni bẹ́ẹ̀. Ìgbéjìnà sáànú Ọlọ́run ó tún wá jìnà sírú ẹni bẹ́ẹ̀. Látàrí kíni? Nítorí pé ó ríra rẹ̀, mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá ti ń jẹ́ ń di àbòsí, ẹ̀rí nǹkan tán bá ń jẹ́ ń di àbòsí, ìgbà tí bá ń dáa fún wọn nìkan náà láyé máa ń mọ̀ wọn. Nígbà tí bá ń dáa fún wọn nìkan náà lẹ́rìí, bọ́bá ẹ̀rí wọn èé wá jẹ́ pé wàláhì kèé pẹ́. Nítorí pé alimalu yanfadu hilluhu wa haramuhu. Gbogbo ẹni tẹ́ ń jẹ́ ń di àbòsí, owó tẹ́ kójọ ń di ẹ̀yọ́ tán, èyí tẹ́ fi aláàlí kójọ tán, èyí tẹ́ fi haramu kójọ tán. Èyí tẹ́ fi haramu kójọ yóò tán. Kí ni yóò wá ṣẹ́kù? Yóò wá nítorí pé yóò wá ṣẹ́kù ntẹ́ bá gbáyé ṣe. Wàláì yóò wá ṣẹ́kù ntẹ́ bá gbáyé ṣe. Kò sí nǹkan kan tí ó ṣẹ́kù ní ntẹ́ bá gbáyé ṣe. Ẹ̀rí ayé ọmọ wa sọ nítorí pé at-tarihu yu'idu nafsahu. At-tarihu yu'idu nafsahu. Ẹ̀rí ìtàn máa ń rìpítì ààrẹ. Ìtàn ìmọ̀ ń rìpítì ààrẹ. Ẹjọ́ wọn máa parọ́ mọ́ mi.
gbogbo nǹkan bá fẹ́ wí ẹjọ́ wọn máa wí ara ń ta wọ́n ni ẹjọ́ wọn máa wí ara ń ta wọ́n ni bí ẹ bá ṣe pa àwọn tání máa fún ọ̀kan lọ́mọ lésì mọ́ ọ̀kan lọ́mọ kéré sí mi gan wàláhì aksamtu billah ara ń ta wọ́n nítorí wọn ọ̀rọ̀ náà lọ́mọ ẹjọ́ máa wí nso ẹ̀ ń bọ̀ wá bá ìwọ ọmọ ìyá mi arisiku makisumun fasaya atika kisumuka walau kana fi jabhatil asad yóò dá fún ọ náà láyé wàláhì ẹ̀mí ti yóò ìwọ́nù ẹ̀rí ìwọ́nù ó di èèyàn ó ní láárí wàláhì ìwọ́nù ó ní láárí ìwọ́nù ó ní láárí arisiku makisumun hasiki ń tá ti pín ni fasaya atika kisumuka walau kana fi jabhatil asad tọ́wọ́ ẹ pẹ́nu kìnìún bá nìpín tiẹ̀ wà wàláhì yóò wá bá o kí ló ń kánjú sí mo fẹ́ kó o fi tèmi sàrí kọ́gbọ́n mo fẹ́ kó o fi tèmi mo fẹ́ kó o fi sàrí kọ́gbọ́n mo fẹ́ kó o fi tèmi sàrí kọ́ṣe wípé gbogbo tíyàn bá wò ó lè kójọ láyé tó bá jẹ́ ọ̀nà haram tó bá jọ́ náà bò sí èso ọ̀nà halali wàláhì aksamtu billahi kò ní pẹ́ ìgbẹ̀yìn tó wọn wá ní dá àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ṣé ẹ máa dísìn tó jẹ́ máa dúpẹ́ òun ni pé alhamdulillah Ọlọ́run ò jẹ́ ọpẹ́ Ọlọ́run ò jẹ́ ọpẹ́ kí n tó realize mistakes mi ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ṣe rí ọ̀kan lọ́mọ yìí ń bọ̀ wá fún lésì rẹ̀ ibi wọ́n ti gbé olóṣó fún mi ṣe ìyàtọ̀ kan lọ́mọ ọ̀jẹ̀ ọ̀pọ̀ níwájú Ọlọ́run àkọ́kọ́ náà ẹnjú kò sí náà mọ́ mi òkò sí náà tó ń jù mọ́ mi yìí sọ ọmọ ìjìyà rẹ̀ níwájú Ọlọ́run onígbà tẹ́mi wà ń bẹ̀ wọ́n gbé olóṣó fún mi òpònú ọwọ́ ara rẹ̀ ìtí ń bẹ̀rẹ̀ o bí ọba yí o nísìnyí náà ní ń gbọ́ ìwọ́n ní ń ṣe program lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá fẹ́ yín àárín wọn ẹ bá ń pe kíló ọlálẹ̀mí ńjọ́ tó wá bá mi ńgbà mo wà ní bá wọn tí ń ṣe fàájì ó ní captain mo ní ẹ̀ ó ní I don't want to be too forward bó ti sọ́nu o ó ní mi ìfẹ́ wà too forward ni ẹ máa gbọ́ o tó lórí burúkú èyí tí wò ó ná yìí sì ń padà àpò àfún lésì àmọ́ fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí kí n ta sáyé clear ni ìwọ̀n tó yín sínú làbárí kan mi yìí wọ́n lọ́kọ̀ ọ̀kan lọ́mọ ni wọ́n gbé olóṣòfé mi ní hòtẹ́ẹ̀ bọ́rọ̀ wọn ti ríre o ọ̀kan lọ́mọ bọ́ ọba mú ẹ̀rí wá lórí ẹ̀ ọ́ jẹ tẹ́ẹ̀bà yá wájú Ọlọ́run èyí wá ń sọ fún ọ mo ní gbogbo ohun tó ń wí ó fi wàláhì ó fi ń kó bá Jamiu Adegunwa sí ni torí mo lọ́rọ̀ pọ̀ tí n tí ì sọ èyí tó tún wá sọ ní ọ̀wájé ń sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú nǹkan tí Ọlálẹ̀mí wí ń jọ náà gbogbo wọn tó ń wò mí dákun bá ń ṣe program yìí eri wọn ń gbóná lọ́wọ́ ni eri ń ta wọn gidigidi wọn ti ya wèrè mọ́ tilẹ̀ wọn á mọ̀nà tí wọ́n gbé gbà mọ́ èmi lọ́wọ́ kù tẹ́fẹ́ máa bà ló kọjẹ́ Ọlọ́run ọba yín ló kọjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo eré yín tẹ̀ ń sá lórí ọ̀rọ̀ mi insha Allah man hafaro hafiran li akhihi gbogbo eré tẹ̀ ń sáwọn lahati fi hù fi hì ẹ̀yin náà ní ẹ̀ máa já sínú kòtò aburú tẹ̀ ń gbé fún captain ọ̀kan lọ́mọ òòtún rọ́nà gbé gbà mọ́ ó ti lulẹ̀ òótún wá ìtọ́ wá kù nísìnyí pé ó tún fẹ́ máa jùkó sí náà mọ́ mi rọ́nà lọ mọ́ bọ́rọ̀ ti ríre o mo fẹ́ declare rẹ̀ ni o mo ní ìparọ́ mọ́ eré yín wá ń burú ẹ wá ya wèrè àwọn tẹ́ ní kémi ọmọ àbà ló kọjá ara wọn mo ti kórìíre o eré ire mélòó mo ṣe lára yín gbà tí ń bẹ lọ́wọ́ lọ́dọ̀ yín
eléri ibú ọwọ́ yín ní níláárí ní jéèyàn ní wúlò fara yín mọ́. èrè mélòó mo ṣe lára yín tún fẹ́ kàn kún tí ń bẹ ńlẹ̀ tún fẹ́ jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti foríjì mí tún wá fẹ́ jẹ́ ń sorí ibú lára yín. bọ́rọ̀ ti ríre o ẹ máa gbọ́ o ọlálẹ̀mí ní I don't want to be too forward. mi fẹ́ wà too forward ní captain mo ní sí òsísà ó ní ìkáwọ̀ mi ní gbogbo aláàjì tó lọ mọ́kànú o ó ṣẹ̀ṣẹ̀ darí hajj ni o ó ní ìkáwọ̀ mi ní gbogbo àwọn ọmọ tẹ́ rí yìí wà o àwọn strippers wà lọ́dọ̀ wọn o àwọn tí wọ́n ń jó ní hòhò ọ̀dọ̀ inú òtẹ́ ìtàn fífi sínú wọn wà o òwú ọmọlúàbí omi ọwọ́ pátá lásán jáde lọ́dọ̀ wọn náà ni o lọ́dọ̀ bàbá àdínì ọ̀kan lọ́mọ o sì fẹ́ bàtà àwọn pípù yìí jẹ́ ìgọ̀fà yàásín ayé eré yóò burú yányá. ó ní I don't want to be too forward ìfẹ́ wà too forward ní ṣe ẹ̀ máa feel lonely níbi tẹ́ wà yìí ṣe ẹ̀ máa feel lonely níbi tẹ́ wà yìí mo ní sí òsí ó ní gbogbo àwọn ọmọ tẹ́ rí yìí ìkáwọ̀ mi náà wà o mo ní ìkáwọ̀ mi náà wà o mo ní gbogbo ilé tẹ́ bá fẹ́ ni bá ní mẹ́rin lẹ́fẹ́ kún ó sùn tì yín mọ́júmọ́ màá kàn ọ́ dà màá pàṣẹ fún wọn ni wọ́n ó sì wá wọ́n bá yín ṣeré tí lè fi mọ́ ni mo ní kí lè à ń wí mo ní tó ẹ máa gbọ́ o mo ní ẹ dápẹ́ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ ìtorí Ọlọ́run ẹ má bá ń ṣí ẹ̀rẹ̀ káyé wọn rí bí bàjẹ́. bàbá àdínní mọ́ríkàsì wo bàbá àdínní ọkọ̀ àwọn strippers wọ́n ní ìtẹ́ ń wí yìí Ustaz Jamiu ọmọ gbọ́dọ̀ gbọ́ wallahi al-azim mo ní Ustaz Jamiu ọmọ gbọ́dọ̀ gbọ́ wọn gbọ́dọ̀ gbọ́ tẹ́ ń wí ẹ̀gbọ́n tó wí ni ó ní Ustazu ṣé Ustaz Jamiu ó ní Ustaz Jamiu ọmọ káwọ́ gbé lẹ́yìn kún la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam ó ní Ustaz Jamiu ọmọ káwọ́ gbé lẹ́yìn kún gbọ́rọ̀ Ustaz Jamiu ọmọ káwọ́ gbé lẹ́yìn kún ẹni tó wá jòkó tí wọ́n sọ pé bí Ustaz bílẹ̀ bá pa bí kò gan Ustaz gan ò ní sọmọ ẹja yóò rí yín lọ́jọ́ ẹgbú ọ̀rọ̀ lọ́kàn lọ́mọ wá jáde nísìnyí sọ pé ńgbà náà ni èmi wọ́n gbé olóṣòfé mi eré rẹ̀ ó ṣèdájọ́ eléyìí níwájú Ọlọ́run wàláì tàláì ó ṣèdájọ́ eléyìí níwájú Ọlọ́run ọ̀hún pé lórí tó wíhun ó ti lẹ́ṣẹ̀ èèyàn mélòó ló jẹ́rìí sí kán lọ́ọ́ mú ọmọ tí wọ́n gbé fún mi jáde kó wá testify lójú gbogbo aráyé àwọn pé gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí ni kó wá bẹ̀ lójú gbogbo aráyé pé tọ̀ èmi mo sùn ọ̀dọ̀ kápẹ́ àmọ́ kò jọ mí lójú ná ọ̀rọ̀ yín ò jọ mí lójú ná wàláì kò jọ mí lójú nígbà tí ẹ ti ń rán àwọn nǹkan kí wọ́n máa jáde sórí social media kí wọ́n máa sọ pé ńgbà náà ni ẹnìkan rẹ́pù ẹnìkan jẹ́ ẹnìkan gbé ẹnìkan kidnap ẹnìkan mo ti mọ̀ pé lérí ibú nìyí sọ ń tójú bẹ́ẹ̀ ló ń pa tèmi náà sọ ń tójú bẹ́ẹ̀ ló ń pa tèmi náà ẹ̀rù òsì bá mi ọkàn mi balẹ̀ síwájú Ọlọ́run ni ọkàn mi balẹ̀ bí ìdodo ẹ̀fọn máa gbé ibọ̀ bẹ́ mi náà lé eré yóò burú tẹ̀ ti ya wèrè má tilẹ̀ ná torí wèrè ti ń ṣe wèrè yìí eré yóò burú bá mi lé ìtọ́lálẹ̀ mi wínú ó ní Ustaz Jamiu Ustaz ẹ máa gbọ́ Ustaz Jamiu ọmọ ká gbogbo eléyìí kún wèrè kan bẹ́lẹ́gbẹ̀rẹ̀ wá ní bí Ustaz Jamiu gan bílẹ̀ bá pa bí yóò gan Ustaz Jamiu gan ò ní sọmọ la ilaha illallah Muhammad ẹ wá béèrè ẹni kọ́lálẹ̀ mi ó búra síwájú Ọlọ́run àti gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé wípé lẹ́yìn ìgbà wọn sógbọ́mọ títí mo fi kú lọ́dọ̀ wọn sógbó ló só fún mi eléri ibú ni lẹ́rìí irọ́ ló kù tẹ́ ń pa sì jẹ dẹndẹ búlá yà ń wájú Ọlọ́run jẹ tẹ́ bà yà ń wájú Ọlọ́run data warning ẹ dákun ní data mọ́ torí Ọlọ́run ní data mọ́ ẹ má bínú mi àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run insha Allahu ta'ala gbogbo bá ń jẹ́ tọ́lọ́run àátún padà pàdé mo fẹ́ lọ wo program ọ̀kan lọ́mọ
mo fẹ́ lọ wo irọ́ tó pamọ́ mi ń bẹ̀ èsì rẹ̀ wá ń bọ̀ lọ́la gbogbo máa ń jẹ́ tọ́lọ́hun gbogbo ẹ̀yin tí mo sọ fún lórí péèjì wa tí a ṣe open èyí ń compound of knowledge ẹ dákẹ́ bá wa like péèjì yẹn ẹ bá wa share rẹ̀ compound of knowledge méjì ni ọ̀kan bẹ́ẹ̀ tí mo ti lò ó pẹ́ báyìí so eléyìí tí mo ṣe open yìí ibẹ̀ ni a ti máa ṣe programu nísìnyí pẹ̀lú ògbó ọlọ́run ó láwọn kankan tá à ń ṣe lórí ẹ̀ ní kóra ìbẹ̀ làbá ti ṣe programu lénìí àmọ́ láwọn kankan tá à ń ṣe lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá àti ìparí so àti ìparí ẹ̀ so pẹ̀lú àṣẹ ọlọ́run insha allahu ta'ala bọ́ba di ní bàbá ti parí gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lórí ẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀ ti máa wò wá kò ní jẹ́ pé lórí Facebook page torí wọ́n lè hànkì at any time sẹ́wọ̀n pé wọ́n lè hànkì page ibi tọ̀hún ibi compound of knowledge yẹn ẹ sì máa bá wa like ẹ̀ kẹ́ máa bá wa share rẹ̀ ibẹ̀ yẹn lẹ́ẹ̀ ti padà máa wò wá live and direct pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ rí mo gbé picture mi síbẹ̀ èyí tẹ́ ẹ bá ti rí picture mi ń bẹ̀ wọn ẹ bá ti search fún compound of knowledge èyí ń hadiqatul ulum pẹ̀lú ògbó ọlọ́run ẹ bá ti search fún ibẹ̀ lẹ́ẹ̀ ti máa rí àwọn ibẹ̀ lẹ́ẹ̀ ti rí page yẹn ẹ bá ń like page yẹn kẹ like ẹ mo fẹ́ kẹ follow mi lórí page yẹn gbàtà bá bẹ̀rẹ̀ program lórí ẹ bá ti parí gbogbo ohun tí à ń ṣe tán insha allahu ta'ala pẹ̀lú ògbó ọlọ́run yóò sì á máa ríra wa gbádùn bẹ́ẹ̀ mo ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àánú ọlọ́run tí ń bẹ lára yín ọlọ́run ní ká kú ẹ ní pàdánù ẹ ní báráyé fọwọ́tì ẹ ní bá wọn kàn mọ́ ìfásí nínú ayé báyé bá ń jáyé ẹ ní mànira báyé bá ń jáyé ẹ ní màdàmú báyé bá ń jáyé ẹ ní jẹ̀koro bẹ́ẹ̀ bá ń lé nínú ayé ẹ máa bá tẹ́ ẹ bá ń fa yóò máa tóra wọn tẹ́ ẹ bá ń dáwọ́lé yóò máa bọ́ sí gbogbo ohun tó kù tẹ́ lò láyé ẹ ní fìbànújẹ́ lò gbogbo bá ń jẹ́ tọlọ́run ẹ ní lógun elénìní ẹ ní lógun alátẹ̀mọ́ ẹ ní lógun alákòóbá ọlọ́run wọlá àánú ẹ̀ wájú ọlọ́run wọlá rahma rẹ̀ yóò wọlá la ilaha illallah yóò wọlá la ilaha ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run tí ń bẹ lára yín ọlọ́run ní ká kú láíláí insha allahu ta'ala ọlọ́run wọlá àánú ẹ̀ ọba tó yanjú ọ̀rọ̀ mi sí dáadáa ó mú mi jáde mina dhulumati ila nur il-hidayah min dhulumati ila nur il-hidayah kó nínú aburú kó nínú òkùnkùn kó nínú àdánwò àwọn Jamiu Adegunwa ila nur il-hidayah ó wá mú mi wá sínú ìmọ́lẹ̀ ọ̀nà àmà ọba tó yanjú ọ̀rọ̀ mi dáadáa kìtàn ẹ̀kọ́ lọ́n foríjì mi lásán ọlọ́run tó wá kẹ́ mi àwọn aláàánú tó wá rọ kiri ká mi pé kápítẹ̀ ò ní jìyà pẹ̀lú ògùn ọlọ́run kápítẹ̀ ò ní ráre nígbà mo wà lọ́dọ̀ ọmọ ipò ìyẹn rí yàtọ̀ kankan nínú ìgbà tí mo wà lẹ́wọ̀n náà àmọ́ nísìn mo wá ní fírídọ́ọ̀mù gbogbo ẹ̀yin tọ́lọ́run lẹ́ ẹ̀rọ kiri ká tẹ́ ẹ̀ ń fẹ́ràn ọlọ́run lára mi ọlọ́run wọlá níwájú ọlọ́run yóò wọlá bọ́lọ́run ti sọ̀rọ̀ mi ti dáadáa pẹ̀lú ògùn ọlọ́run alámàrí yín náà ọ̀rọ̀ yín náà gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ kọ́lọ́run ó tò ní ti dáadáa ọlọ́run ọba yẹn tò síbẹ̀ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim mo tún fi dédé àsìkò yìí mo fi ṣàdúrà fún gbogbo àwọn tí ọlọ́run ṣe ní tọ́lọ́run fi sọ̀gángún oríire mi yìí inú tó máa wá bí àwọn nǹkan bí bá ti dákọ̀ wọn nísìnyí o bínú bá ti ń bí yíhun lọ́lọ́run ó sì máa ṣàánú àwọn sí bẹ́ẹ̀ yín bá ti ń burú láyé yóò sì máa ta sí lọ́lọ́run ó máa ṣàánú àwọn sí eré yóò máa burú ọlọ́run máa ṣàánú àwọn ayé yóò máa bàjẹ́ àwọn máa wá lókè insha allahu ta'ala mo ṣàdúrà fún alhaj malam asheikh malam Yusuf Adepoju dáadáa ní ọlọ́run ní bójú ọbàjẹ́ bẹ́ẹ̀ mo ṣàdúrà fún ọmọ ìyá mi asheikh wàlíyí ọlọ́run ẹni ọlọ́run sàásàn ni wàláì ẹni ọlọ́run ni pé bí wàláì torí ọlọ́run kíní yìí ò ní jẹ́ kí n ọ̀dà jí n ta sáyé sọ̀rọ̀ yìí wàláhì làzim bí bá jẹ́ pé kò yẹ kéèyàn ó forí jiyàn láyé kéèyàn má forgive yàn láyé kò yẹ kó ń yàwó mẹ́ta ó forgive mi torí gbogbo stress àdánwò tó ń yàwó mẹ́ta ti rí látara ọ̀rọ̀ mi wọ́n ti brutalize àbí gbọ́dọ̀ eré bó ti máa ń pè wọ́n yẹ̀yẹ́ lójú àwọn ìyàwó ẹ̀ wọ́n yẹ̀yẹ́ lójú àwọn èèyàn wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ lórí ọ̀rọ̀ mi bí ó bá yẹ kéèyàn dáyàn lóhùn láyé wàláì kò yẹ kó yàwó mẹ́ta ó dá mi lóhùn wàláì tàláì kò yẹ kó dá mi lóhùn lórí kìsì ni lérí pé ẹ̀ ń purọ́ pé mi àti ẹ̀ lájọ ń ṣe yìí náà ni táàsì marawé tá a jọ ṣe àwọn náà wọlé àánú ẹ̀ wájú ọlọ́run ó ń yàwó mẹ́ta ọlọ́run jẹ́ dáadáa yín ó bàjẹ́ dáadáa yín ò ní bàjẹ́ ẹ̀mí yín ó gùn lórí Islam ẹ̀mí yín ó gùn lórí dáadáa báyé tí ń gbádùn yìí ọlọ́run jẹ́ inú ọgbádùn ara yín la ilaha illallah bẹ́ẹ̀ mo tún ṣàdúrà fún àáfàá mi ọmọ ìyá mi àáfàá Saidi Situ
ìjayà gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ ayin o mo tún endorse ẹ̀ wọ́n pàápàá kò kú wọ́n lé wọn ọba wọ́n pàápàá kò kú wọ́n bá a ló kọjẹ́ tòun ti bẹ́ẹ̀ náà bí izinilá àbá Saidi sì dúró lórí òdodo náà ni àbá wa Saidi sì tú ẹ máa bá a lọ ẹ ní ṣubú insha Allahu ta'ala bẹ́ẹ̀ bá ń sáré ebú lórí yín yóò kàn àgbákò látara yín ìjayà gbogbo àwọn ẹlẹ́bọnù gbogbo àti ọbẹ̀ láti rí àfá wa Saidi sì tú kárí gbogbo àwọn àlfà àtàyìn onínú rẹ tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ní báráyé fọwọ́tì ní parí wọ́n ti fẹ́ fún mi lóko o wọ́n ti fẹ́ fún mi lóko mo ní ìparọ́ mọ́ abẹ́rẹ́ yìí burú ni abẹ́ yà wèrè ni a ní ìparọ́ mọ́ abẹ́ jẹ́ wọn parọ́ ni àwọn wèrè wọ́n tún wá ń sọ káàkiri pé ńgbà náà èmi ti wà ń Iléṣà wọ́n bá kù sẹ́jú kan tẹ́ kú ò láyé wọ ẹ̀wọ̀n Iléṣà pẹ̀lú ògùn Ọlọ́run èmi ò fún yín ìfẹ́ mọ iye ọjọ́ tọ́lọ́run ó fún yín o kò bá àjẹ́jọ́ kan kò bá àjẹ́jọ́ méjì kò bá àjẹ́jọ́ mẹ́ta kò bá àjẹ́wọ̀n ọ̀sẹ̀ kan pẹ̀lú ògùn Ọlọ́run wọ ẹ̀wọ̀n gbogbo ń tẹ́ ẹ̀ ń rò míhun tí ní ọmọ jẹ́ wàlà haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim ẹ pàdé mi lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run fún èsì ọ̀rọ̀ fún ọmọ aládàáda yìí tí ń jẹ́ tani ń ṣe program lọ́wọ́ yìí èmi yẹn láti okọ rẹ̀ ni ẹran lọ́mọ ẹ pàdé mi lọ́la ní dédé táìmù ní dédé àsìkò yìí pẹ̀lú ògùn Ọlọ́run èsì ọ̀rọ̀ fún ẹran lọ́mọ èsì ọ̀rọ̀ fún ẹran lọ àtàwọn àṣírí kọ̀ọ̀kan tí sọ nípa rẹ̀ insha Allah ẹ pàdé mi lọ́la ní dédé táìmù yìí náà pẹ̀lú àṣẹ Ọlọ́run jájú ọ̀rọ̀ wa hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.